الصلاة على النبي جناه للمري في دنيا وفي أخراه. الصلاة على النبي الكريم ما دائما يرمي الصلاة على النبي. الصلاة على النبي الكريم ما دائما يرمي الصلاة على النبي يجني العلا دوما لدى مولاه. وكاملارا يومبا النبي إن الصلاة على النبي جناه يومبا النبي للمري في دنيا وفي أخراه. gbogbo ẹni tí ń bẹ níbí ó lè dúró nígun báyìí ẹ gbé kámẹ́rà kó dúró nígun ní tiẹ̀ báyìí kó gbé sígun báyìí ta ló bá gbé wá èyí ẹ gbé sígun báyìí bí tí ò ti ní díyàn lójú rárá náà. ما دائما يرمي الصلاة على النبي ṣé o zara sí lí alikalifa يجني العلا ní gbogbo olú kírun ní àyín دوما لدى مولاه. wọ́n lọ sọ̀pọ̀tì sheikh misbahuddin pẹ̀lú 50,000 naira. pẹ̀lú 50,000 naira. bẹ́ẹ̀ tí í ṣe nù. owó kò náà. يجني العلا دوما لدى مولاه. òní ọjọ́ tán ni. ọjọ́ tán ni. fún alhaji wa misbahuddin. Allahu akbar. ẹ̀kọ́ tán láyé. ẹ̀kọ́. ẹ lọ tọ́jú ọmọ yẹn ẹ lọ tọ́jú ẹ ọba tọ́jú ẹ ń dákẹ́ ń mọ̀ wọ́ ni. ما دائما يرمي الصلاة على النبي ìjókòó tá a bá ti jókòó ń bẹ̀ ti kú òde àwàdà. يجني العلا دوما ó ti di kéèyàn ó serious tààrà. لدى مولاه. يجني العلا دوما لدى مولاه. ó ká mi lára bẹ́ẹ̀ ti yòǹbá nẹ́bí hùn. إن الصلاة على النبي جناه. ó lẹ́ni tí ò rí bí gbé gbà. dákun gbọ́. ọ̀fẹ́ rọrọ̀ ọ̀fẹ́ tọrọ jẹmọ́ láyé rẹ̀. àsàlátù ni ọ̀tọ̀ lọ. للمري في دنيا وفي أخراه. kódà lálùkìyámà ọ̀tún ní ṣòfò. ọ̀tún fẹ́ ṣòfò àlùkìyámà. bẹ́ẹ̀ bá máa ń ṣe àsàlátù fún ànábì Muhammad. ما dákẹ́ ṣùgbọ́n ọmọ kéwú. èyí tá a bá tí ì túmọ̀ máa ṣẹnu bókibókí mọ́. ọ̀fẹ́ kí nǹkan nù ọ́ láyé àti lọ́run. wá kéwú nísìn ń ṣe ẹ́. ما دائما يرمي الصلاة على النبي. gbogbo ẹni tó bá ṣe kí gbogbo ògbà ní taari Yarimi ní taari àsàlátù sí ànábì Muhammad. يجني العلا دوما لدى مولاه. yajidil ula yóò máa ga lọ ni kò ní wálẹ̀ mọ́. ẹ̀sìn yòǹbó ẹ̀. دوما لدى مولاه.
fún Ọlọ́run ní òfin ní automatic promotion. bẹ́ẹ̀ ni yóò gbéga. ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń sinmi jẹ omi ò fọ́ tó bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀. pàápàá. tẹ̀wé kò jọ tí ń nísìn. bẹ́ẹ̀ ni. ẹni bí wàá sọ pé rárá. èmi sọ̀rọ̀ báwọn. bẹ́ẹ̀ ni. ẹ gbà á. يجني العلا دوما لدى مولاه. musa mi ṣe máa sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni ń wá lẹ́lẹ́lẹ́ ni. ń wá lẹ́lẹ́lẹ́ ni. kò wá ní kólekóle. ọ̀rọ̀ ti dèmi èmi náà ti dọ̀rọ̀. ما دائما ẹ kọ̀ tán ẹ jòkó bàbá náà. ẹ mọ̀ kọ̀ tán ẹ kọ́ tán. ẹ jòkó sàárín màmá yín àti bàbá yín àti màmá yín àti ìyàwó yín jòkó sàárín méjèèjì kó mọ ọtí ọmọ tí ò sanjọ́ kò mọ ọ tiẹ̀. bó lọ wí. يرمي الصلاة على النبي. tọmọ bá dàgbà dáàyè kan òun náà lọkọ yẹ ìyá rẹ ní ọkọ mi o ọkọ mi o. oníyàwó méjì ìyàwó àgbà ìyàwó kékeré. يجني العلا دوما. ẹ díjà lẹ ẹ dalẹ̀. kò sí pé ìyàwó rẹ ló kọ ọ̀ràn kò rán ìyá rẹ ọ̀rọ̀ ya rẹ̀. ẹ gbèpè لدى مولاه. ìyá ọkọ mi ni ò jẹ́ ń jèrè ọkọ mi Bẹ́ẹ̀ni. kò jẹ́ rán mi Mákà tó pèpè níbẹ̀ náà. يجني العلا دوما لدى مولاه. bẹ́ẹ̀ bá kúnú ọ̀sẹ̀ náà tún fún anabi Muhammad. يجني العلا دوما لدى مولاه. ẹ bá ń kí sí òsáàsì lí. يجني العلا ẹ bá ń kálúfà òsáàsì lí. دوما لدى مولاه. bẹ́ẹ̀ bá ti ń sè yí tá a wíhùn. Bukada Fatima bó lọ wí jèrè. يجني العلا دوما لدى مولاه. ọmọ wa tààrà. يجني العلا دوما لدى مولاه. èyí ò máa ga lọ kò ní wálẹ̀ mọ́ kò ní wálẹ̀ mọ́. torí ànábì ò ní wálẹ̀. ń sọ̀rọ̀ mọ́ ẹ̀ yòǹbó rẹ jèrè. يجني العلا دوما لدى مولاه. bó lọ wí. قد يقتل الإنسان كثرة حبه. wọn náà mójútó mi ẹ̀rọ àti mo kókò nílé. كم من حبيب خانه المحبوب. ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀ ń tẹ̀lé mi tọkàntọkàn. أما كثيرك في الصلاة على النبي فهو النجاة وخير كلمة طلوب. ó ní wọ́n tó o bá kúndùn àsàlátù púpọ̀ ẹ̀tún yòǹbó rẹ̀ mọ́ ni. فهو النجاة وخير كلمة طلوب. bí tó ti là tó láṣeyọrí nù ẹ ti máa ń bú wọn alásàlátù oúnjẹ nu rẹ̀ ń yà ni kò lè tún ọ kò lè tó ọmọ wọn. فهي النجاة ìyá àti alásàlátù ni wọ́n àwa lè sí ọ̀rọ̀. وخير كلمة طلوب. ìyá tó bí mi àsàlátù Ansarul Islam ẹni wọ́n ń lọ àsàlátù Aláàjì Àgbà. قد يقتل الإنسان كثرة حبه. àwọn èèyàn wá challenge ni pé má mi ṣe ń la àsàlátù etí wọn náà dálẹ̀ ńkọ́ mo ní jí o tún lọ tọrọ rainbow mi fún mi. كم من حبيب. torí wọn ò fún wa àdúrà rẹ níwájú àfa wọn èmi mo bí chief mọ̀ mọ́ èyí tí wọ́n fún àfa náà àlùbáríkà tèmi náà tó ní. خانه المحبوب. tẹ́lẹ̀ wá fẹ́ kí màmí ó sùn táwọn ti ní kí wọ́n dáwó lásàlátù
bẹ́ẹ̀ bá ti fún wa wọn ni àfa wa ní amówó wa. أما كثيرك في الصلاة على النبي òní afẹ́ dúpẹ́ ni bẹ́ẹ̀ tí ẹ ti ń dùn tẹ́lẹ̀ tó rọ́lọ́pẹ́ ni. فهي النجاح lóde máa sọ fún àáfàá tí wọ́n ń darí wa pé kò nídìí kí wọ́n fún yín bẹ́ẹ̀ owó tẹ̀ ti ń ná lóòrèkóòrè ni òní bàbá mú kọ́bọ̀ kú òun bí kì í ṣe pẹ́ kárè òun wá tẹ́ àpò kalẹ̀ kí wọ́n á gbowó ń bí wọ́n á ṣàdúrà fún yín voluntarily ni ó tọkàn mi wá ni. وخيرك المطلوب bí mo ṣe gba máìkì lẹ́nu ẹ̀rọ báyìí yòókù náà ṣe nà á mo lónìí ó gbà báwọn ẹni tá a bá ké lọ́rọ̀ ẹnìkan kọ́ láàfẹ́ ẹ̀ ni nítorí ẹ̀ máa fi jẹ́ àfáà fún ní pọ̀ ẹ̀ ní ṣòfò. فهي النجاح àlùmọ́sírí وخيرك المطلوب ẹ máa fáìn níran yín mo ti ní màmá yín bẹ̀ yẹn. قد يقتل الإنسان mo rí màmá tó bí ara ajá rẹ bẹ́ẹ̀. كثرة حبه كم من حبيب tá a bá wádìí ẹ dáadáa alásàlátù màmá yín àbí ń gbà ọmọ alásàlátù wọn máa ń yára ni mo ti rí wọn ìyálówó lé òsì dànù. خانه المحبوب màmá ẹ lọ mọ́kà tó jẹ́ lọ mọ́ lọ sí wáàsí ní Aramako Èkìtì màmá wa ń sáré bọ̀ sójú agbo àwọn ń sáré bọ̀ pé àwọn ìdùnnú mi ló dé yìí ọmọ yín ò ṣe ní yà báyìí ẹ bínú àwọn ọmọ ọlọ́mọ bó o lọ wí. كم من حبيب خانه المحبوب àwọn tí yóò bá níbẹ̀ síbi ni. أما كثيرك في النبي مودة Musliu dín bóyá ọ̀ràn àti orin nísìn àbí bóyá máa ń tọ́ba mọ̀ lílu àmì kan ọ̀yà kìnnì kan asluhu máa ń tọ́ba asluhu àfààní tọ́ba furu àmọ́ tọ́ba umuruhu ni ọ̀kẹ́ bó lọ wí jèrè. من طاب مولده من tọ́ba asluhu. من طاب أصله tọ́bat ọ̀yà umuruhu ni ọ̀kẹ́ ọ̀yà kìnnì kan ó wá ní kìnnì kan kódà kó ṣe pé al-awqat wal ayyam ọ̀ràn tí ò ní nísìn bó o bá sì rántí ń bọ̀ tù bó o lọ wí. إذا طاب أصل المريء طابت أموره ọ̀kárì. وطابت له الأيام والأوقات. ẹ dákun ẹ jáde Misbah nínú gbádùn mi ó kogún ọ̀sẹ́jú tí mo fẹ́ lò. إذا طاب أصل المريء طابت أموره. mo kí Sheikh Kamil mo kí wọn mo fi Sheikh Zazidi kí wọn bó o lọ wí yà. وطابت له الأيام والأوقات. ẹ jọ ẹ̀yin tí ẹ ṣe ń dé mo fọlọ́ ń bẹ̀ yín ẹ kàn máa jókòó ní ẹ ní sí àgbákò. واصل الفتى والله يدرى بفعله Al-Misri ṣẹgbọ́. وبالأصل قد يهدى له الإكرام. Haji Misbahuddin now. إذا طاب أصل المريء طابت أموره. gbogbo ọmọ èèyàn tí ìpìlẹ̀ rẹ bá ti dáa tí bàbá àti ìyá rẹ bá ti dáa ìpìlẹ̀ nu
bàbá ògbèpè ìyá náà ògbèpè tọ́bát umuruhu. gbogbo tó bá dáwọ́lé yóò máa dáa ni. màmá wa ń sáré bọ̀ ní Aramako Èkìtì wọ́n ń sáré bọ̀ láti wá kí mi lójú agbo mo wá nàró mo náà máa jí Misbahudeen ní. إذا طاب أصل المرء طابت أموره. ìgbà tó dà nìkan adi Misbahudeen ẹ̀mí wọn mì wọ́n fowó lé owó Mẹ́kà wọ́n ní bò mo ní ẹ kórì bọ́ tó bá ṣe pàníyàn ọmọ yín lẹ́dà àtìyàwó yín ẹ̀ ní tẹ́ tora méjèèjì èèyàn nífẹ̀ẹ́ kẹ́ ẹ kọ́nà ń padà lẹ́yìn èèyàn. طابت أموره. kódà níyàn pé mo fẹ́ náwó lé òbí mi lórí ẹnìkan bù mí lówó kan nísìn òbítíbitì owó wọ́n á sọ fún mufti nínú mọ́tò mo ní bówó náà ṣe pọ̀ tó ní nákọ́bọ̀ ńbẹ́ mọ́ṣáláṣí dáàdì mi mo fẹ́ lọ fowó náà tún ṣe wọ́n ti ní nọ́mbà ẹni mo sọ. طابت أموره. àwọn tí ń bùn ní nǹkan látún lọ́sì iṣẹ́ la jẹ́ fáwọn kan ló ṣiṣẹ́ wa kalẹ̀ ní nọ́mbà ẹni mo sọ. إذا طاب أصل المرء bí ti sọ fún mi mọ́tò nù. طابت أموره. bàbá mi ní fi tọ́jú. طابت أموره. bẹ́ẹ̀ bá sáhún tó ṣe lórí òbí rẹ kò ní kú dáadáa. ọwọ́ sáhún ọ̀ṣẹ́ lórí ìyàwó rẹ tó ń sùn lé mọ́lẹ̀ tí ń bí amọ́ fún ọ pẹ̀lú ìnira ọ̀lẹ́ fọ́rọ̀ rí kú báwọn. إذا طاب أصل المرء ọ̀sáhún ọ̀ṣẹ́ lórí ọmọ rẹ ọ̀ní lẹ́yìn torí owó tí yẹn bá dìjọ́ tí òfin tọ́ ọmọ òfò lówó náà jà sí. طابت أموره. ọ̀làhùn fá ọ̀nìsàn ọmọ ẹ̀yìn rẹ tẹ́ ń tẹ̀lé ọ ká ìwọ nìkan lọ́ọ́ da ayé ṣe ẹni bá jẹ ni ó tẹ̀lé ọ. ọ̀làhùn fá kápẹ́ náà máa jẹ abẹ́ ẹni ni ọ̀lẹ́ gé abẹ́ rẹ jẹ tó sùn níná. ẹ dákun bẹ́ẹ̀ bá ti pa ewo ẹ fẹ́ lé mi nù. وطابت له الأوقات والأيام. Haji Misbahudeen إذا طاب أصل المرء طابت أموره. ẹ kí màmá yín kí n wò yín ìyàwó ẹ máa kí màmá wọn. إذا طاب أصل المرء n tí ní ẹ dìde. طابت أموره. mo dúpẹ́ mo rẹ́ni gbé 70 bá ti ń lọ. إذا طاب أصل المرء. èmi ò tí ì ní kí wọ́n dìde. déédéé bíi tí màmá yín sin bàbá yín dé làlùbáríkà àtẹni lónìí. طابت أموره. gbogbo difficulties tí bàbá yín ní màmá yín ò fi ilẹ̀ wọ́n jọ sìnrìn àjò náà ni. طابت أموره. ẹ dìde nísìn. وطابت له الأوقات والأيام. ẹ san díẹ̀ nínú gbèsè bàbá yín kínkín lẹ san nínú gbèsè tí a bù yín jẹ ẹ má bínú déédéé tí bàbá yín ò ní yọrí tí wọn fi kú lẹ yọrí o. وطابت له torí wọn ò pè ìyàwó wọn lálàájà lójú ayé wọn. الأوقات والأيام. mo rò pé ń tẹ̀lé mi nílùú. وطابت له الأوقات. màmá ẹ fẹ̀yìntì màmá ẹ fẹ̀yìntì níjọ́ tẹ̀ ń sa èsàn káàkiri tẹ̀ ń wá ògùn sọ́ká inú gbó ọ̀gẹ̀dẹ̀
tẹ́ ń fọ́pọ́ tẹ́ fẹsẹ̀ gún èsún. إذا طاب أصل المرء طابت أموره. gbogbo ọmọ títí ẹ bá dàrú ẹ lọ wò ìyá àti bàbá rẹ ẹnìkan ló dalẹ̀. Ọlọ́run sọ bá a kà. وطابت له الأوقات. ẹ sọmọ Dangote ẹ wá kọ́ sọ̀bù ẹ̀kọ́ ní upstairs. Bàbá yín ò ṣe mínísítà rí ẹ sọmọ sẹ́nitọ̀. Àbí èló ní ẹ fi tọ́ yín tẹ́ fi yàn tó báyìí. Ẹ lọ international school. Àbí òtún tán. Rọ́dọ̀ lẹ ti parí. إذا طاب أصل المرء طابت أموره. Mo ti kí yín ká tó dé. Musa ń kí yín ni. Musa ń kí yín ni. Bulbulul umma. Fasihul lisan. Alabkori. Mo rà wí. طابت أموره. Very handsome. كأنك قد خلقت كما تشاء. إذا طاب أصل المرء طابت أموره. Small body but mighty engine. طابت أموره. Igi tá a fẹ̀yìntì tá a ló fúyẹ́ ó sì lè wó pa ni. Ìmọ̀ ní jẹ́ báwọn. N tó wà nù ọpọlọ ìpléènì ò lè kó. Tó bá kó yóò jábọ̀. وطابت له الأوقات والأيام. وطابت له الأوقات. Gbogbo ọmọ tí ìpìlẹ̀ rẹ̀ ò bá ti dojúrú gbogbo àsìkò tí yóò máa lò yóò máa dáa fún ni. Ìwọ lọ tẹ́gbẹ́ ìyá rẹ ti sáré kọ́ mẹ́ni kejì ó mọ̀ tẹ́gbẹ́ ọ̀nà rẹ ti dàrú kó tó bí ọ èpè lọ bá ń lẹ̀ ìwọ tí wọn ò bí bá rè wọn ò bí ọba rè wọn ò bí ọba rè o. وأصل لفتى wálé ayyam. طابت له الأوقات والأيام. Ìwọ ń kéwù ni èmi mẹ̀wọ̀n kéwù jù ọ lọ. وطابت له Kódà kan bẹ́ẹ̀ ní àfa ajá náà sì jù ọ lọ. Adébóse ké náà ti gbọ́ yé wọn ò gbọ́ yé jẹ́ ń tú ni. الأوقات والأيام. Torí ẹlòmíì àfa ní jánẹ́sì fọmọ kéwù. Gbogbo ọmọ kéwù tẹ̀ bá ti tírẹ̀nì tẹ̀ mú lòdì yóò yarí mọ́ ẹ lọ́wọ́. Gbogbo ajánẹ́sì ọgbọ́dọ̀ kọ́ ni. Tó bá lọ yẹ ajánẹ́sì ní títì yóò fún ọ ní condition. Èló la jọ pín tá a bá délé. Níwọ̀n tí mo wá lé kéwù tó ọmọ ń sùn wọ́n máa gbé ọkọ́rùn wọ kíláàsì lọ ní gbé. Bólèmi èrò tí wàá jọ pín nísìn. N ló fi yẹ kéèyàn máa tírẹ̀nì ajánẹ́sì èèyàn. Tó ọmọ ń sùn ọmọ ẹlẹ́hà. وطابت له الأوقات والأيام. Hajj Misbahudeen mo kí ẹ ti ẹ jẹ́ rí gbàlò wal ayyam tí pínlẹ̀ yẹn bá ti dá yóò rí ìgbàlò yóò rí ọjọ́ ayé lò. Mo kí àwọn mi ní bíbí. وطابت له الأوقات والأيام. kọjá. وأصل لفتى والله يدرى بفعله. Aslul fata ìpìlẹ̀ ọmọ èèyàn bìfìlì ìyòdìrá wọn ti bá ń ṣe láàfin bí ìpìlẹ̀ rẹ̀ ṣe rí ẹ sọ máa lè ẹ gbọ́ ẹ sọ máa lè ìpìlẹ̀ yín dá ẹ fẹ̀yìntì bàbá wọn jíìp. يدرى بفعله وبالأصل قد يهدى له الإكرام. pẹ̀lú ìpìlẹ̀ lẹ́yìn wọn fi bá àpọ́nlé pàdé ẹni tí a bá ń yẹ̀yẹ́ lóde
ẹ wò dáadáa àwọn òbí rẹ wọ́n takò ayé ọmọ ọlọ́mọ ni títí nù jáde mo fẹ́ gbọ́ mi ọ̀sùn gbọ́dọ̀ wá dùn wọn mọ́ bó lọ rí. وبالأصل قد يهدى له الإكرام. títí alájà ìyá Abdul Mujib ẹ jókòó ẹ̀rọ mi gidi omi mi kò tí ì dájọ́ lórí 50,000 tó ti yá wèrè 50 owó tí ò gba abẹ́rẹ́ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ tó ti bọ́lọ̀ ti kẹ́yìn tó ẹ̀ sì máa wà mọ̀jẹ́ ọkọ yín kẹ́ máa kàn ní kó wá sunkún wá bá wa ká bá túlé ká bá wá ìdá abu àtakọ tó lè bẹ́yẹn wájú tó tún bẹ́ lẹ́yìn báyìí. وبالأصل bẹ́ẹ̀ni. قد يهدى له الإكرام. bẹ́ẹ̀ bá ló lè kó ọkọ lẹ́sẹ̀ àwọn àkànbí akọ̀yà ni á. bẹ́ẹ̀ni alamọ́lẹ̀ baba síkì dìbò owó ká. وبالأصل قد àbí lónìí rìn Allahu Akbar. يهدى له الإكرام. ẹ jókòó ẹ̀ ń tẹ̀jọ́ Khadijatul Kubra nù. ẹlòmíì báyìí yóò jẹ́ ẹ̀mọ́ kó ní láárí yóò wá lu ọkọ rẹ̀ mọ́gbà ẹ jókòó ìyá ọkọ rẹ̀ ní ọmọ bá ro sẹ̀mó yóò máa gbá lè wọlé ọkọ òsì gbọ́dọ̀ sọ̀rọ̀ torí bí yóò pọkọ. alo ni Sunday sẹ́ẹ̀ ní fọṣọ mi. sẹ́ẹ̀ ní fọṣọ ni. ayé mi tí àwọn bí ẹni náà wọn ò dá mi lóhùn ṣe fẹ́ lálùbáríkà ẹ lọ mú wàyà Mujib wá sí ló gbé wá ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀jọ́ tabanikọ́kọ́ yín ó tó láyé kó máa sọ wá yín a sì fún ní red card láti ayé kẹ́tọ́ dọ̀rùn. وأصل الفتى والله يدرى بفعله. ṣé wọ́n ń gbọ́? ṣé wọ́n gbọ́? ẹ̀mọ̀ ìyá yìí púpọ̀. وبالأصل قد يهدى له الإكرام. gbogbo ẹ̀dá tó bá ní fàárí tó wá bọ́ ọ̀sán fàárí kalẹ̀ fọ́kọ rẹ̀ lọ́mọdé ò rí fàárí ṣe láyé obìnrin tó bá ti ṣe fàárí mọ́kànlá ó ti jẹ ayé ọmọ rẹ̀ mọ́ ti ẹnu ẹ gbàgbé ẹ ọmọ rẹ̀ ó ṣẹ̀rù ayé ni. ọ̀jẹ̀nu ó ká ọ gabigabi òsìwò èmi ló gé bógèrè bá ti pọ̀jù yín sì náà ni ọ́ ìwọ̀n eku ni wọ́n tẹ́ ọ gbọ́dọ̀ sóge jọkọ rẹ lọ ṣùgbọ́n lẹ́yìn tó ń sakọ́ sí ó sì ní bó ṣe mọ́ èwo ló kí o sì ara yẹ̀yẹ̀yẹ̀ bí ìhù àgbàdo ẹ̀rú wa ń bọkọ ọkọ gan ò lè súnmọ́ mọ́ anisa àyè wa kìlọ̀ mi àbúrò ẹ̀ fọ́ ni ayé kínni ọ̀fọ̀ kàn mí ọlọ́wọ́ harahara ájú mi sọ ẹ súnmọ́ obìnrin yẹn kí n rí ẹ tún súnmọ́ díẹ̀ sí ẹ tún súnmọ́ díẹ̀ ó ti dà pọ̀ lọ́wọ́. واصل الفتى والله يدرى بفعله. tí ẹ bá rí àfà tí ń tajà kátàkárà tó bá ní láárí ìyàwó rẹ̀ sọ̀pọ̀tì ẹ̀ ni. sọ̀pọ̀tì ẹ̀ ni ìyàwó alálùbáríkà. obìnrin ló ní kátàkárà òun ló fa ìwọ system. bẹ́ẹ̀ni ẹ káre. àwa ìtàn yẹn ń lọ rajà ń bàdàn àti kó ìyàwó yín ló mú ìwọ system. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ bá tiẹ̀ wá lówó jùlọ lónìí àlùbáríkà rẹ̀ ràn yín. bẹ́ẹ̀ni. àní pé ẹkúnlẹ̀ ẹ̀sọ́ sí létí ẹ ló ṣe ẹ̀sọ́ sí létí ẹ náà ṣeun ẹ̀sọ́ sí létí. ẹ sá pọnlé ni ẹ sá pọnlé ni. ẹ kí àfinimọ̀ náà bó lọ wí jèrè. واصل الفتى والله يدرى بفعله. àwa ìtàn yẹn bàbá tó ti bẹ́ẹ̀ náà tó ti impact ẹ̀ láyé yín láyé yín. wọn ò ṣèrègùn. rárá o.
tún tẹríba ni. ìyàwó tó jẹ́ kí ọkọ rẹ̀ ràn ìyá rẹ̀ Mẹ́kà olóríire ni. bẹ́ẹ̀ni ẹ káre. bẹ́ẹ̀ni yóò ní èmi àti ìyá rẹ̀ jọ lọ Mẹ́kà kí ló máa rán lẹ́rù lọ́hùn èmi sẹ́rú ayé náà lọ kó lọ sẹ̀sìn rẹ̀ mí náà lọ́lọ́tọ̀. bẹ́ẹ̀ni sọtí náà dìgbà míì. ẹ ṣe ṣeun. tẹ́ ẹ̀jọ́ kan yóò forí gbègún. ẹ kó bọ́kọ yín. bó o lọ wí. وبالأصل قد يهدى له الإكرام. wá sí tínú ẹ wò mí wọ́n máa bu yín o. bẹ́ẹ̀ni. ògbọ́kọ lórí pàǹtẹ̀tẹ̀ kò sí tó kàn yín. akí ọtán múra sí i. ẹ ti nájà lé bàbá àti ilé ọmọ lẹ́ ń ná lọ́wọ́ ẹ jẹ́ ẹ rí iná dáadáa. bẹ́ẹ̀ni. bọ́kọ̀ bá páàkì tó bá ń kó nǹkan bùn àbá ojú yín korò. èmi gba nǹkan tí yẹn bá ti korò ojú sí mi nífẹ̀ẹ́. bẹ́ẹ̀ni. wọ́n ní kí ló dé mo lé mi ṣàlùbárà. àbí. ọ̀bùn mi ní nǹkan pẹ̀lú ìnira èmi wà gba nǹkan ìnira máa mú nǹkan rẹ lọ. وأصل الفتى والله. bàbá sẹ́yìn mo sọ fún yín nísìn tẹ́ bá mọ iye owó tí wọ́n bùn mí láàárọ̀ ẹ̀ bẹ́ẹ̀ bá ní yóò máa tọ́jà kú lónìí. bẹ́ẹ̀ni. kò yẹ kí n jáde mọ́. orí ìrìnsì náà ti bùn mí. bẹ́ẹ̀ni. يدرى بفعله. níbi nìkan nu àwọn àbàdàn ti dóde mí nísìn envelope. وبالأصل قد. nísìn ẹ̀gán ti bùn mí ní 100,000. bẹ́ẹ̀ni. ìgbà wo lọ́ọ́ kiri yípo àdúgbò tó fi rí yín. àbí. àìsàn sì lé 50. èlò sálárì ọkọ ẹ tó fi ń wéru wa. àárọ̀ ẹnìkan ilé ò tí ì sú o. àbí. 20. ọlọ́run ti fọ́ báńkì sánmọ̀ mo gbọ́ gbogbo ẹ̀ ẹ̀rí ara bí sí ń glita ní bó lọ wí jèrè. وبالأصل قد يهدى له الإكرام. màmá tí ní pé ẹ kú oríire tíyàwó ọmọ yín ò fọn rere yín ẹ bá ń bẹ yá yìí kò jó yín ó dúró lára mi káyọ̀ ọkùnrin ẹ mojú ọ̀rọ̀ ẹ dákun sẹ́nà tí ń bá sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọ́n ti bízì ẹ mọ̀ wọ́dọ̀ wọn mọ̀ fọlọ́ ń bẹ̀ yín aláwo yìí ẹni tí máa ń bọ̀ kó máa bọ̀ yóò bá a ní àyín màmá ẹ wò mí ọmọ yín ò máa sọ pé yìí ní pírọ́blẹ́mù ìyá mi làgbá kó ọmọ ẹ̀ káyọ̀ ìsàmúlò máa rẹ́rìn mọ́ ìyá mi làgbá kó ọmọ rẹ̀ ìyá mi òun làgbá kó ọmọ ẹ̀ kò ní jọmọ ló láṣeyọrí wọn ní kí ló dé tó bá lówó yóò máa kówó fómi ìwọ náà sì kú sínú òṣì ìwọ ìyá rẹ gbé ọ nínú ọmọ kàpá bọba wọ sàárè lókù tọrọ ti di ọmọ rẹ lọ́wọ́ mú ìyá àyà àsìkò tí wọn fẹ́ wọn ọmọ nílò ọ̀nàjú ní pálọ̀ ọmọ rẹ ìyàwó sì ti wọ sórun ló ti ń kú rírì ó tún wá ní ẹ bá ń gbé sí tv ọ̀ṣun àbọ̀fà ìyàwó ni mo dáràn ilẹ̀ ń mọ́ bọ̀ èyàn ṣe máa kú ní yàrá ọmọ rẹ ní 12:31 lóru sásùn bẹ́ẹ̀ ni ìyá rẹ gbé wọ́n múná lọ́nà ẹ̀tàn jẹnẹrétọ̀ arúgbó ṣe wo fíìmù àsìkò tó yẹ kọ́ mú tẹ̀sùbà ọ̀wá ń pe ọmọ rẹ pé ìyàwó rẹ ti kó fún rẹ ṣé wọn náà kó ti bàbá rẹ ìwọ yóò fò yìí ẹsẹ̀ ń tẹ̀ ẹ̀yà kàtá ẹ̀yà kàtá pàápàá ẹ̀ fọmọ yín ní problem kó bínú páàkì lọ Ìbàdàn pé tó bá kú wọn ránṣẹ́ sí mi bó lọ wí jèrè. وأصل الفتى والله. mo ń wọn lẹ́kẹ̀ẹ́ká ni o mo ń wọn lẹ́kẹ̀ẹ́ká ni o. يدرى بفعله وبالأصل قد يهدى ẹ bá ń kí sí òsáàsì lí. له الإكرام. ẹ bá ń kálùfà òsáàsì lí. إذا طاب أصل المري. jama mo lọ wí. طابت أموره. عن أبي هريرة نعم رضي الله عنه
رضي الله تعالى عنه آمين. قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم. يالو de kinuda yálò dé ẹ̀yin tún dé makawiya ní parẹ́ bó lọ wí. إذا طاب أصل المريء طابت أموره. a máa pàdé wọn ní programu yín bó lọ wí. وطابت له yálò dé dáadáa. الأوقات والأيام. abẹ́rẹ́ náà ẹ set بن. àmì tí mọ́kàdé wọ́n kà láràfá أكا. wọ́n mú mi zamzam báyìí بن. wọ́n kàn kà ní. أصلا منا. wèrè ló ń fẹ́ lọ lẹ̀kọ́ àsìtáni wọ́n gan àsìtáni tẹ́ ń lẹ̀ lóko nílé. bọ́ọ̀ bá ti ń lẹ́ ni ó padà sí ọ lórí torí wọ́n gan ni ẹ̀kọ́ ni ọ́. أبو كمانما. ìwọ ń lọ jámúrà ó wá sọnù lóṣù kan wọ́n ti kó ara mẹ́kàtẹ́ kan tó kó dé ó wá gbẹ bí adìẹ tẹ́bi ń pa bó lọ wíjẹ. وأصل الفتى والله ìṣẹ́jú kan يدرى بفعله. ó ká mi lábẹ́ ti yorùbá nẹ́bì. وبالأصل قد ẹ yorùbá nẹ́bì dáadáa. يهدى له الإكرام. bàbá Abdulmujib نعم. mo fẹ́ kí àdìsí yìí fún yín بن. gbogbo ẹ̀ ń bẹ lọ́pọlọ yìí big engine àwọn náà wọ́n máa jáná sí ẹ̀ náà wọ́n tún máa ṣe wáàsí wọ́n tún fi wákà lé ilẹ̀ lárúbáwá tí wọ́n lọ kò gba ìpìlẹ̀ kúrò lára tiẹ̀ àwọn òde kí wọ́n ya kàtá ẹ bá lé mu ẹlòmíì àti ilẹ̀ lárúbáwá dé a máa ní sẹ́ wèrè ló lọ kọ́ lọ́ọ̀ ni ó ní òsì pilẹ̀ jẹ́mọ́ ẹ̀ nínà bí ọ̀lù yìí ṣe dáa tó yìí àwọn àmójúbẹ̀ ẹ̀ jòkó bàbá wa àwọn fẹ́ sírò ọ̀rá nù bó lọ wí jèrè. إذا طاب أصل المريء àlàádọ̀ bìlì mọ̀ dábì. طابت أموره. bàbá àgbà ló wọlé o. وطابت له الأوقات والأيام. bàbá náà ìbí ń kọ́. وأصل الفتى والله shafahullah bó lọ rí. يدرى بفعله. ọlọ́run wọlé àwọn dábàá tí wọ́n bá bí lóòjọ́ tí wọ́n máa ń rìn lóòjọ́ ọlọ́run má gbẹ̀sẹ̀ kúrò lára wọn. وبالأصل قد يهدى له الإكرام. ẹ ṣe àmì fọlọ́lùfẹ́ wa ni. وبالأصل قد يهدى له الإكرام. wọ́n fọ́ sírò ọ̀rá. وبالأصل قد ọmọ alájí àgbà. يهدى له الإكرام. Abu Hurairah. أبو هريرة رضي الله تعالى عنه. yòǹbó ànẹ́bì ní kírun. ó lákùnrin kan نعم. ó wá bá ànẹ́bì Muhammad. صلى الله عليه وسلم. ẹ máa gbọ́ o. نعم. ó wà ní bàkọ́ọ̀là ó ní wà ànẹ́bì. هو النبي. indi dinar. bí ká sọ pé ó ní mo ní 1 million kálá pé bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbowó yẹpẹrẹ. ànẹ́bì wá wò báyìí. ànẹ́bì ní ànfíkì wàhálà nafsik. owó tó ọlọ́ọ̀ni náà lórí ara rẹ. لا لوري على رأي. ẹ wò mí mọ́tò ní pọ̀ níyàwó ẹ̀yin tẹ̀ ń tọ́jú obìnrin ṣẹ̀rí àfaramọ́ ṣùgbọ́n tọ́jú ara rẹ tọ́jú ara rẹ. báyìí ẹ́ńjìnì rẹ bá ti bàjẹ́ obìnrin ò wọ́kọ̀ mí lọ o bẹ́ẹ̀ni. ìyàwó rẹ ń wọṣọ 250,000 ìwọ lọ wọ aṣọ tó ká ní bàrà dí wàláhì tẹ́ ẹ bá dòde àwọn aláṣọ ńlá ní òbá lọ kò nípò ló ń sọ ọ́ do lórí ibú mọ́ o bàbá wọn tẹ̀mí lè fi sí ẹni kí n wà dáadáa o always wà dáadáa lèmi raṣọ gidi bàtà ago tó tẹ́lẹ̀
ibi tí ń sùn kí n pé yes tá a bá dàgbà tó bá tiẹ̀ yá báyìí ń kú sínú yà ẹnìkan dé ó ní èmi ò ní mọ́ pààrọ̀ fọ́nìṣọ̀ tí ń kó sínú ilé ní gbogbo ìgbà mo ní wàhálà mi ló bì í jẹ́ ń bẹ bàbá tiẹ̀ jẹ́kù fọ́mọ bá jẹ́kù fàyà kò yẹ ká kúkú òsì obìnrin ìyàwó rẹ̀ wá ń jẹ tọ́kì àti chicken wọ́n fi àbárímù kọ ní tiẹ̀ wọ́n fi yẹn gan san yẹn gan oríire ò pé lálùbáríkà pa wọ́n fi wọ́n jiyàn ń gbòòrò pé ìwọ kọ́ ni ìyàwó rẹ̀ ẹ̀sìn lẹ́yìn lẹ́ lóbìnrin gbàtẹ́ ẹ̀ má ti ara yín ni èmi ní jẹ́ bẹ́ẹ̀ kò sí tóbi lè wọ̀ bí n bá bóde tẹ́ pẹ̀lú ọ̀ṣọ́ mi ń là á mọ́lẹ̀ tí n bá jáde tán ni o èmi á máa ra lùkìmbà 700,000 n bá dàbúrà báyìí. إذا ẹyọ kan. طاب أصل لمريء طابت أموره. gbàtí n bá bí lónìí mo á jẹ ọmọ mi lóru mo ní ẹ máa kó wa lùkìmbà mi jáde mo ń lọ lé ọ̀rẹ́ mi. وطابت له الأوقات والأيام. ọwọ́ ọ̀sáfù obìnrin fa ọwọ́ rẹ̀ fi wá gbẹ fọ́kànlá ọlọ́wọ́ yín ń gún mi tí ẹ bàjẹ́ nù ń kọ́ ọ bọ̀ díẹ̀díẹ̀ nù ẹ̀yin ọkùnrin ẹ lọ yára yín làákà ẹ̀ bẹ́ẹ̀ tí ń lora yín ò fẹ́ bá gbó ìyàwó yín ò wá tuntun tí ó mọ sáfìsì ẹ̀ ìwọ náà lọ ń gbẹ́ kànga ìwọ lọ ń kó sókè ọtún lẹ̀rọ ọtún kiri kerosene nírọ̀lẹ́ واصل لفتى والله. ta ni ó rí báyìí tí ò ní ẹ̀kọ́ yáyì kẹ́hìn sanra bàkú kọ́ ni yáyì alẹ́ ń dán. يدرى بفعله. ẹ pé ṣé wù fún ẹ ní. وبالأصل قد يهدى له الإكرام. bàbá tó ti lo ọgbà ayé débì kan gan ojú jọ̀lọ̀ ìwọ ọmọdé eyín rẹ wá kán tán ọ̀njẹ ráìsì ní jó dálẹ̀ ìyàwó rẹ ò lè kíìsì rẹ mọ́ ẹnu rẹ ti di pò. بالأصل gbọ́ bàbá. قد يهدى له الإكرام. ọwọ́ lọlé àná lọ sí náwó ó ní ẹdún lẹ́yìn àgbo wọn á fún yín lóúnjẹ ọ̀yẹ́mọ́léèyàn ọ̀náwó lórí ara rẹ ọ̀yẹ́mọ́léèyàn ọmọ rẹ gẹ́gẹ́ mọ́ kọ́ wálé oníkan mú lọ́dọ̀ bọ̀dá rẹ torí ìwòsàn fi hàn ọ̀sẹ̀ fi hàn àná. sọkùnrin ti gbọ́ yé wọn ò gbọ́ yé bàtí kí àdínsì ilẹ̀ yọ̀ǹda rẹ̀ bó lọ tún wí. بالأصل قد يهدى له الإكرام. bó láti mìsùlùmí dín ń lọ àdínsì wọn ní ń kẹ́ lọ́wọ́ yìí. إذا طاب أصل لمريء طابت أموره. ọ̀ní kú ní kéke. وطابت له ọ̀ní kú ní kéke. الأوقات والأيام. ó dé ọkọ̀ alájà dé. واصل الفتى والله يدرى بفعله. lọ́wọ́ tiẹ̀ náà lọ́wọ́ tiẹ̀ bó lọ rí. وبالأصل قد يهدى له الإكرام. sàrìkómi ìfẹ́ràn ya yìí alájà tí wọ́n ẹsẹ̀ kúnlẹ̀ mí ó ní yẹ́s ọkọ mi dé bàǹkà lẹ́ ń kírun bàtà àti rí àti rásọ bó lọ rí jèrè. وأصل الفتى والله bàǹkà يدرى بفعله. mò ń kí ọ. وبالأصل قد يهدى. ẹ kí ni. Imam agboolé wa nù lọ́fà nígbà tí mo dá àyè mo ti jẹ mọ́mù mẹ́rin mo wá ní ẹ lọ
mo wá fẹ́ fi ọmọ ẹ̀yìn mi jẹ́ tèmi náà bá dàgbàdàgbà tí ó kírun sí mi la mo wá lọ mọ pé kó wá jẹ nsábẹ̀ lọ́n kó kú ṣáájú mi àmọ́ náà jẹ́mi náà sí àjìnà. وبالأصل قد يهدى له الإكرام. ẹni tó bá jẹ mọ́ Ọ̀fà ni máa jẹ tagbolé wa orí mi ni mo ti pín sí méjì pẹ̀jẹ́ máa rán lù ẹ fún mi ní tagbolé ìyẹn jẹ́ tán ọjẹ́ ọ̀tún lábẹ́ èpè ni ó pa ọ́ bá hàn bọ́ọ̀ fún yẹn ló ń jẹ fún lọ́bẹ̀ lá ẹ máa lábẹ̀ rọ bó rọ wíjẹ. أصل الفتى والله gbogbo òde kàràkàrà lé wa onímọ̀ rábàdàn rẹ. يدرى بفعله. bẹ́ẹ̀ ṣe ń wo bàbá ló rán àwa bó rọ wíjẹ. وبالأصل قد يهدى له الإكرام. ìwọ ni máa mú lọ ìwọ ni máa mú lọ ìwọ. وبالأصل قد يهدى له òkè ìmáàmù lé bàbá mi. الإكرام. Sheikh Abdulmajid. بالأصل قد wọ́n ti pe Shehu fún Ọ̀fà. يهدى له الإكرام. láti fi Saudin mo fẹ́ máa lókùn ṣẹ́jú márùn-ún mo fẹ́ kí àdìsí wọ́n ní tó o bá lówó lọ́wọ́ ọkùnrin kan wọ́n bà ní Muhammad. صلى الله عليه وسلم. ó lòun lówó lọ́wọ́ Ànábì ní kọ́kọ́ náà lórí ara rẹ̀ appearance ẹ̀ báyìí jẹ́ kó máa attract ìyàwó ẹ̀ mọ̀ mọ̀ múra bẹ́ẹ̀ ni tó fẹ́ kú múra dáadáa bẹ́ẹ̀ ṣe fi lé yín nísìn ẹ̀ tún sunrun ọ̀tọ̀ lálẹ́. ìyàwó béèrè pé sẹ́ẹ̀ wá ń jáde náà nù. àbọ̀lọ́rẹ́ àbúájì kíyàwó lè bí ọ́ sọ̀ ń jáde. èmi ni bọ́mi ṣe lè wò ó dàgbà tó ẹ̀lẹ́ni lọ́dọ̀ ọkọ rẹ̀ wèrè ọkọ rẹ̀ ò tí ì sí ọlẹ̀ ọwọ́ lọ ti dàgbà yóò bọ́ ta wọ́mi èyí dàgbà lọ́dọ̀ ọkọ rẹ̀ máa wọ́ mọ́ ìwọ́n tó ṣe ti mẹ́kàdé tó yé kébù ọwọ́ ń kọ́ yìí sọ́kọ bó ni ó ti wá sunrun Mọ̀dínà àti Mẹ́kà bó lọ wí jèrè. واصل الفتى والله يدرى بفعله. ó ní mo tún lówó mi. mo tún lówó mi. mú mílìkì àti mọ́ọ̀tì rí ọkùnrin ọwọ́ adé ààyè ọ̀dọ̀ ìyàwó rẹ̀ ọwọ́ adákúdájí tọ́jú ara ẹ̀ kó tó lọ rọ́ lu mi odò wá fà ọ́ lọ ojoojúmọ́ ó rẹ̀ mí nì kí ni ń rẹ̀ ọ́ ọmọ ọdún mélòó ni ọ́ lálùbáríkà ọjọ́ sí òsásì lì ẹ̀yin náà kan sára. وأصل الفتى والله. jama ní kíni ẹlẹ́ẹ̀kejì kọ́ọ̀lá indi akhar ó ní mo tún lówó mi tí mo kó pamọ́ arábìnrin tún ná aláwàlà díkà jí wọn ó rí ọlá rẹ lára àwọn ọmọ tó bí gbà tí wọn bí tí a fi lọ Mẹ́kà ìwọ̀n oṣù mẹ́fà aṣọ Mẹ́kà là ń wọ̀ àti kìíní tí wọ́n ti rẹ̀ ẹ̀yàn wa pélé a lórí a máa sakọ wọn bí wá jẹ́ asakọ ọlọ́wọ́ lọ ọ̀ṣọ́ àgbò mọ́ta kọ́mọdé máa yọ pé ẹ wá wẹ ẹran bá mi ojoojúmọ́ ni ẹ ń fún ọ ní bàtà ẹran àtọrùn ẹran níjọ́ lọ́tọ̀ lódìdí èèyàn ọ̀hún kó pamọ́ owó tó lọ ná rọrùn. khairul anami huwa sakhiyun nafi'u. wọ́n ní wọ́n tún ní mí wọ́n ní tún ní ala walidaik náà lórí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ó lè tẹ̀ sí jẹ́ ìyá rẹ̀ ó benefit yẹ lọ́dún tó mo ní kàn ya wa lọ sí Mẹ́kà mami wa jí mi lóru àfáàsì ni máa ń pè mí àwọn pè mí ló kọjọ́ náà wọ́n ní rùn mí dùn pé bàbá yín kò sí ní tí ò fi kẹ́ ọ̀kan tí ò rí ṣe lọ yanjú yìí tẹ́mi rẹ̀ ogun because bàbá mi kú ní prime age pé ọ̀kan náà tí ń bà mí lọ́kàn jẹ́ pé wọn ò pè mí lálàájà ìyàwó aláàjì sì ni mí ọtí síkà rẹ̀ báyìí tó o bá wá ṣe ń pa àmọ́ tó ń wò mí lẹ́yìn kí n máa jẹ́ kí n máa mu ọtí parí assignment rẹ̀ ń lẹ́sẹ̀ fún yàyín lónìí
àmẹ́yìn kẹ́ ẹ ṣe ká kí obìnrin tó jí ẹ ṣe bá fìtínà yín ni ẹ̀ ní ṣe ìyá mo jíbu dáa mo gbé fún yín ẹ jòkó yanyan wá sí wo la ṣe rí àti rómi tó ya sọkọ rẹ lójú àgbórí èmi mo lọ sènáwó ńjọ náà ọkọ ní ẹ̀dá kankan bá lọ n tí ì sẹ́tù jẹ̀mọ́ ó ní mo tún ní mí arábìnrin náà alá àhàlíkà àwọn tí wọ́n máa rí mọ́ bí ìyàwó rẹ nǹkan kan pààrọ̀ fóòmù tó jìn tẹ̀ ń sunrun ọmọ ẹ̀yìn ìyàwó rẹ wá sẹ́ lọ sọ́nù lọ tà fún àwùsá kókó lọ́dọ̀ ọ̀ràn tí máa lorú ẹ. ẹ wá ń wọ́n mọ irin fi wá gún ìyàwó rẹ lámújẹ ìwọ ni ọmọ kan ṣe láàbọ̀ bí wèrè lọ́mọ ń ṣe. èèyàn mọ́tàlásì dáadáa ń bẹ́ ńlẹ̀ Imam ni distributor rẹ̀ bó lọ. khairul anami huwa as-sakhiyun nafi'u. ẹni tó ń lálùbáríkà lẹ́yìn tí ló tọrẹ kódà tó bá náwó fún ìyàwó rẹ̀ sọ́dákọ̀ ọ̀tún gbàdá pọ̀ sí sàrà. ó ní nísìn ọkọ alájà ọmọ alájà àna alájà. للناس والقرباء وللإخوان. ó ní mo tún ní mi arábìnrin náà aláhàdìmíkà síwájú ẹ àwọn tí ń ṣùgbọ́n rẹ jọ́lá ó hàn lára wọn bá ti dòkó kò sẹ́ni tí ò lọ mọ́kànú gbogbo wọn. èmi lówó tí mò ń di ká tí ò ní hàn lára wọn. aláwo de owó náà lówó tí a ń bùn mi ní nílé bùn yẹn wọ́n ń bùn mi wọ́n mi mọ́rọ́ zakinahu yóò fi kúl wọ́n ti bùn mi nìkan nísìnyí ń travel bọ̀ ni ń bọ̀ alẹ́ náà ni. owó tẹ́nìkan ò lè dá gbé. èmi ni wọ́n súnmọ́ yà ni owó inú àpò. wọ́n á wo owó ń báyìí ọlọ́run sì ṣe ń tọ́wọ́n òdíjà lẹ̀ àpò tèmi ó dì àpò tán tó nàró wọn ó dì àmọ́ mo ṣúọ̀ pé yóò jura wọn lọ. تحوي الثراء وليس ينفع للورقة جناك. ẹ̀rí tí egun wọn lé míǹtì ní gùn ọba o. قطن wọ́n ti fọkàn pín ẹ̀ka tó délé. جناك فلست بالإنسان. mo wá ń sọ fún Taofik nínú ọkọ̀ mo ń sọ fún Muslim gbọ́ náà ń gbọ́ táyé náà ń gbọ́ mo ní báríkà tọ́lọ̀ ní kí n rí ìmáàmù jẹ́lé lórí tó bá ṣẹni tí òwúlò ló jẹ́ yóò fìyà jẹ fowósì yín la torí yóò máa kó yín lọ bí tẹ́tí máa kàbùkù ni mo dúpẹ́ tí mo kó yín lọ bí oríire. njọ́ náà wọ́n máa bu yín kí náà ń wá lẹ́yìn bọ̀dá wọn ẹ̀ tí mo tẹ̀ ń wá nísìn ṣùgbọ́n tí ò jọ yín ebi ni ó pàkú tí ń sọ́ọ̀sì orí ká múra ọjọ́ bọ̀dá rẹ wá náà. mo lọ wí. ما كان لا يعلو. jama gbogbo tẹ ẹ náà àtẹ̀yìnàká. أتيناك لبيناك جئناك ربنا. ọlọ́run èmi náà tún fẹ́ lọ Mẹ́kà ọlọ́run jí rọrùn fún mi. إليك هربنا والأنام تركناه. lónìí kì í sọ owó táàmù lọ lókùn lọ́rọ̀ tí a mọ́. ó ti kọjá àbúrò lọ wí. رجالا وركبانا على كل ضامر. alájà ìyá Abdulmujib ẹ kí ọkọ yẹn ló ṣe é yà gbé kámẹ́rà síbẹ̀ ọ̀tọ̀ ní ta ni ọmọ yẹ ọ̀tọ̀ ní tọ̀ ń yà. رجالا وركبانا. àṣẹ lápọn lójú mi náà sì kí sí kún. على كل ضامر. ṣé ọmọ tó jẹ́ sọ bẹ́ẹ̀ ẹni kí ni ọkùnrin mi nà pa báyìí ni ó ní kò ní dáa fún ìyàwó mu
ẹ jókòó àṣà pé ẹ ti ẹ̀ gbà kó dáa fún wọn lábẹ́ yín èèyàn gidi ní ṣùgbọ́n ọkùnrin tí ń jíwó ìyàwó rẹ wà yóò sì máa jì àti bá gbọ́ ìpè lọ́yìn rẹ ọkàn àbùkù dáká èpè kí ni ó dèmí mo jì ẹ̀rọ ọkùnrin tó plan tó ní kó lè lọ dáyàwó ńlọ́nà rí òun kan ó lè tó wà lọ káyàwó ẹ̀ mọ́ tó lo mask n ta fi yin ọkọ yín nù tá a bá tó ọkùnrin jọ ní 100 kẹ́tọ́ lè ní 10 tí yóò fẹ́ káyàwó wọn ó da ọ̀nà òjì vẹ́sàdúrà nù. ومن كل ذي فج عميق أتيناه man lam yazukihu ما لم يذكه ẹni tí o bá tọ́ mẹ́ka wò لم يذق قط الأذة kò gbádùn ayé rí fazukihu. فذوقه تذوق يا صاحي ما قد نذقناه. ó ní látà wò ọlọ London ọlọ Amẹ́ríkà wọn ò pé ọlọ́lájì ọ̀rí bi dé gbọ́dọ̀ lọ tó ju Mẹ́kà lọ Mẹ́kà tára Amẹ́ríkà wà ara London wà ara Japan wà ara Canada wà ara ní kíámù wà. رجالا وركبانا على كل ضامر. ẹ kàn sẹ́wọ́ àlùbáríkà ń ṣẹ́jú kan kádà kọ̀sídà fún kí n máa lọ. ومن كل ذي فج عميق أتيناه.